ọwọ́ ti tẹ̀ wọ́n o. Bẹ́ẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ ọjọ́ Alhaja Muibat Rufai ti lu iléeṣẹ́ ọlọ́pàá lógo ẹnu lórí ipa pàtàkì tí ẹ̀ṣọ́ agbófinró kó yìí láti fọwọ́ sìnkún mú àwọn oníṣẹ́ ibi tí wọ́n ta oògùn òyìnbó tó ti bàjẹ́ fún aráàlú lágbègbè ọjọ́ nípìnlẹ̀ Èkó. Ṣebí láìpẹ́ yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ya lù wọ́n ní iléeṣẹ́ kan tí wọ́n kó oògùn òyìnbó tó ti bàjẹ́ sí lágbègbè ọjọ́. Lọ́wọ́ àṣálẹ́ ni wọ́n ya lù wọ́n o, tí ọwọ́ sì tẹ àwọn èèyàn kan tí wọ́n wà nínú iléeṣẹ́ náà ibi tí wọ́n ti ń ṣe àròdàròdà oògùn tó ti bàjẹ́ tí wọ́n sì ń tún oògùn tó ti bàjẹ́ yìí tà fún àwọn aráàlú. Ìwádìí ọ̀hún bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún yìí nígbà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ̀rẹ̀ sí ṣọdẹ àwọn mọ́tò oògùn tó ń rìn nínú ọjà Alábà International Market lọ́jọ́. Bí wọ́n ṣe ń ròyìn fún DPO tẹ̀sán wọn, ìyẹn arábìnrin Ọmọlọ́lá Ọpẹ́ifá ní tòun náà ní kí àwọn ọlọ́pàá máa ṣàmójútó agbègbè ọ̀hún dáadáa kí wọ́n sì fi tó òun létí tí wọ́n bá kẹ́fìn kankan. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìṣọ́de lọ́wọ́ tẹ àwọn ọkùnrin méjì kan tí wọ́n sì ká oògùn tó ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Èyí ló mú wọn transfer ọ̀rọ̀ náà lọ olú tẹ̀sán ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fún ìwádìí dáadáa. DPO Ọpẹ́ifá fi kún un pé lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́wọ́ tẹ àwọn ẹni afurasí méjì yìí ni ó bẹ̀rẹ̀ sí máa gba ìpè oríṣiríṣi láti gbẹ́sẹ̀ lé ìwádìí yìí tí wọ́n ní kó òun mójú kúrò níbẹ̀, ṣùgbọ́n òun kọtí ikún sí gbogbo ìpè wọn o nítorí òun mọ ìjàmbá tí ayédèrú oògùn àti oògùn tó ti bàjẹ́ ń ṣe fún ara. Èyí gan ló jẹ́ kóun pinnu láti túṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ náà. Ó ní òun pàṣẹ kí ọ̀kadà èrò méjì máa ṣọdẹ àwọn aráàlú láti mú wọn síkún. Àbá yìí ló jẹ́ káwọn padà lọ kọlu iléeṣẹ́ wọn níbi tí wọ́n ti ń lo àwọn ẹ̀rọ máṣíìnì fi ṣe ayédèrú oògùn tí wọ́n sì tún fi ń kó oògùn tó ti bàjẹ́ sínú páálí, àpò tàbí náílọ̀n mìíràn. Lẹ́yìn tí wọ́n mú síkírọ́rìtì kan tó wà níbẹ̀ ni wọ́n ti bẹ̀ pa. Bákan náà ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ oògùn tó ti bàjẹ́ tí wọ́n kó sínú páálí míì níbẹ̀, abẹ́rẹ́ àti sìríǹjì ayédèrú pẹ̀lú àwọn nǹkan mìíràn tí wọ́n ń tà fún àwọn aráàlú. Ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Èkó padà yọjú síbẹ̀ lẹ́yìn tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé gbogbo ipá àwọn làwọn ó sà láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí tí ìjìyà tó tó á sì kan àwọn tó bá jẹ̀bi ẹ̀sùn náà. Alága ìbílẹ̀ Ọ̀jọ́ Ọ̀nàrẹ́bù Muibat Títílọlá Rufai náà ṣaláì débẹ̀. Bẹ́ẹ̀ ló gbóríyìn fún DPO Ọpẹ́ifá àti àwọn ẹmẹ̀wà rẹ̀ lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí. Síwájú sí i, ìwádìí fi hàn pé alẹ́ làwọn ẹni bí yìí ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn lẹ́yìn tí òṣìṣẹ́ 5 máa ń wà níbẹ̀. Wọ́n túbọ̀ tẹ̀síwájú nínú ìwádìí tọ́wọ́ fi tẹ adarí àti àwọn òṣìṣẹ́ ibi tí wọ́n ń ta oògùn yìí sí tí àwọn náà sì ti dèrò tẹ̀sán báyìí láti lọ ro tẹnu wọn. Wọ́n túbọ̀ rí ilé oògùn lágbègbè Lagos Island níbi tí stọ̀ wọn wà. Ṣá o, arákùnrin tó ní stọ̀ yìí ti kú nínú oṣù kẹjọ ọdún yìí. Ó sì lè jẹ́ pé ìyàwó rẹ̀ ló ń darí ibẹ̀ báyìí, wọn ò bá òun náà níbẹ̀. Lákòótán, àjọ ọlọ́pàá ti fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ wípé ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣèlérí pé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú iṣẹ́ burúkú yìí wọn ò ní lọ lọ́fẹ̀ẹ́ o nítorí àwọn ò wọ̀ wọn dé iwájú adájọ́ gbangba báyìí káwọn tó sìn lẹ́yìn wọn.